Welcome to ZZZ TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Àwọn àpẹẹrẹ ẹ̀ wá wọlé. Àpẹẹrẹ problem àpẹẹrẹ. Máa fàájà wà ọba fẹ́mi wà bí. Àti transfer. Ìní máa bá gbó. Ọba máa gbá ọba máa sẹ̀. Ká máa gbèsà. Ọ̀nà ká máa zẹ̀. Ọba ago. Máa bì sàlálẹ̀ nìyẹn. Yóò máa kálá. Máa bó káàdì. Kí máa bó káàdì. Ọba fẹ́mi ọba go kí ni máa fàájà kí ni máa go fà èèyàn sẹ́sì stew ọba àdúgbò. Àwọn ọ̀gá Amẹ́dìsítà Amẹ́dìsítà kan wà bí èèyàn ọba go ọba fẹ́mi wà bí ìṣòro kan létí Jésù tó bá ń gbà wọ́n wá sẹ̀ ilé náà ni ìgbé gbé mi tàbá yìí. Ọba. Sáré ẹ̀gbọ́n mi God bless you. Ayọ̀ àbí ìyá.